ẹ̀yin mùsùlùmí etí yín dà, etí yín dà, ẹ jẹ́ kí n rí yín. ẹ̀yin ẹlẹ́sìn yìí àtẹ̀yin kìrìsìtẹ́nì náà àti ẹ̀yin oníṣẹ̀ǹṣe, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin ni mo pè é mú etí yín wá. ó dáa kí lẹ fẹ́ gbà o, kí lẹ fẹ́ gbà, n tẹ́ ẹ fẹ́ gbà ò yé mi. ṣùgbọ́n ẹ̀yin oníṣẹ̀ǹṣe àti ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. ẹ̀yin kìrìsìtẹ́nì àwa mẹ́tẹ̀ẹ̀ta ẹ tẹ́tí kẹ́ gbọ́rọ̀ yìí. ǹjẹ́ mọ̀ wípé kìrìsìtẹ́nì pé méjì, kìrìsìtẹ́nì pé méjì, mi ì mọ̀ ti muslim. kìrìsìtẹ́nì pé méjì. àwọn kìrìsìtẹ́nì kan wà tó jẹ́ wípé gbogbo wa we are all christian náà ni wá, we are all christian. àwọn kìrìsìtẹ́nì kan wà tó jẹ́ pé born again christian ni wọ́n. so àwọn born again christian ni ọlọ́run mọ̀, àwọn ni wọ́n mọ ọlọ́run. àwọn born again christian nínú gbogbo ìṣe ìwà ìsọ̀rọ̀ everything born again ni wọ́n. so ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ìránṣẹ́ ọlọ́run, kì í ṣe gbogbo ìránṣẹ́ ọlọ́run ló jẹ́ born again pastor. ọ̀tọ̀ làwọn born again pastor, ọ̀tọ̀ làwọn pastor plus, àwọn pastor plus, prophet plus. wọn bẹ̀rù ọlọ́run nínú gbogbo tí wọ́n ń ṣe. àwọn tí wọn ò gba wèrè wọn mọ́ ẹ̀sìn. àwọn born again christian ló gba wèrè mọ́ ẹ̀sìn. ṣùgbọ́n àwọn tí mò ń sọ yìí wọn ò gba wèrè mẹ́sìn. christian náà la máa pè wọ́n, christian náà la máa pè wọ́n. ẹ wá dúró ná, ẹ̀yin mùsùlùmí àtẹ̀yin kristẹni tẹ́ ń jàjà yìí, ọ̀rọ̀ ẹlẹ́sìn dé yìí, ṣé ìṣẹ̀lẹ̀ fẹ́ fi bà yorùbá nation jẹ́? yorùbá nation gan kò tí ì tẹ̀ wá lọ́wọ́ gẹ́gẹ́ bá a ṣe ń fẹ́. gbogbo tí ń ṣẹlẹ̀ náà yorùbá ń tí ò yẹ ká máa gbọ́ ni. tó wá jẹ́ yí pé kò sí ìjà méjì, ọ̀rọ̀ ẹ̀sìn ni, ìjà ẹ̀sìn ni. báwọn méjì bá lọ pọnmi nídìí kànga, tọ́wọn ọmọ yẹn bá ti jà, kí á náà kọ̀rọ̀ ẹ̀sìn bọ́. bí wọ́n ra ọjà tán lọ ọjà tán tẹra wọn mọ́lẹ̀, wọ́n á kọ̀rọ̀ ẹ̀sìn bọ́. kí ló dé? kí lẹ̀ ń bá ká, kí lẹ̀ fẹ́ gbà, kí lẹ̀ fẹ́ gbà? àtàwọn ordinary christian yìí àtẹ̀yin muslim, kí lẹ̀ fẹ́ jọ, kí lẹ̀ fẹ́ gbà? tẹ́ ẹ̀ jọ ní ìpamọ́ra fúnra yín, kò sí ìpamọ́ra ìṣẹ́jú kan. kí lẹ̀ fẹ́ gbà? ìka tó bá ṣẹlẹ̀ ìbògè. chọ́ọ̀chì tó ń sọ yí pé wọ́n ń sọ pé wọ́n pẹran léyà, wọ́n dojú ẹ̀kọ́ ọ̀dọ̀ àwọn. mi ò ṣe ìdájọ́ o, torí ká tó wí sí wọn á ti sọ pé wọ́n ń ṣèdájọ́. ṣùgbọ́n bíbélì sọ wípé ẹ sọ fún ènìyàn burúkú pé yóò jẹ èrè iṣẹ́ ọwọ́ rẹ̀. téèyàn bá jẹ́ aláìdá, ẹ jẹ́ kó mọ̀ pé aláìdá. so ẹ jẹ́ kéèyàn mọ̀ pé aláìdá. ọ̀rọ̀ tó bá ti di wípé káàn ti dá sí, àwọn káàn kan ti dá sí, kì í sọ̀rọ̀ ayọ̀ gbọ́ mọ́. àtúnṣe àwọn tó bá nà kán kó wọn lọ, kán lọ tọ́jú wọn. ẹni tó bá pààyàn níbẹ̀ kán mú bí tọ́rọ̀ rẹ̀ bá jẹ mọ́, kán máa mú lọ. ṣùgbọ́n tẹ́nìkan bá ti wá ṣe nǹkan tí ò dáa, ẹ máa fi borúkọ ọlọ́run jẹ́, ẹ máa fi borúkọ ọlọ́run jẹ́, ẹ máa sọ̀rọ̀, ẹ máa fọ́n ta pé kò sí nǹkan tí ò ní dà, kí là ń ṣe yẹn sí? adẹ̀lá àmọ́ ọlọ́run, adẹ̀lá àmọ́ ọlọ́run. ẹ̀sìn tó o bá ń ṣe, tó o bá ti gba wèrè mọ́, ò ṣẹ̀sìn. jẹ́ ká mọ̀ pé o gba wèrè mọ́, jẹ́ kẹ́sìn yẹn ó jinlẹ̀ nínú ìwà ẹ, jẹ́ kẹ́sìn yẹn ó jinlẹ̀ nínú ọ̀rọ̀ ẹnu ẹ, jẹ́ kẹ́sìn yẹn ó jinlẹ̀ nínú ayé ẹ. ẹ̀sìn tó o bá ń ṣe, tó o bá gbà ní tòótọ́ ní tìkú tí iye, jẹ́ kí ẹ̀sìn yẹn ó jinlẹ̀, kó jinlẹ̀, kán mọ̀ pé o ní ìjìnlẹ̀ ẹ̀sìn. gbogbo rádaràdà tẹ́ ń bá káàkiri orí social media yìí, kò sí ìjìnlẹ̀ ẹ̀sìn. àìní ìjìnlẹ̀ ẹ̀sìn ni. àti pásítọ̀ o àti àwọn ọ́dàsì yòókù o, tọ́rọ̀ yẹn jọ kó yẹn papọ̀ o, kò sí ìjìnlẹ̀ ẹ̀sìn ni. pásítọ̀ tó náà ń gbọ́wọ́ sókè, tó ń lọ ọ̀nà yàn, tó ń kó yàn wípé kán náà yàn, kán ṣe wọ́n léṣe, kò ní ìjìnlẹ̀ ẹ̀sìn. kí ló gbà? kò mọ nǹkan tó gbà, kò mọ nǹkan tó gbà. dojú ìjà kọra yín, kò mọ nǹkan tó gbà. àìsí ìjìnlẹ̀ ẹ̀sìn ni. èmi ò mọ nǹkan tí ẹ fẹ́ gbà o. ẹ̀dẹ̀lẹ̀ lọ́lọ́run, ìránṣẹ́ ọlọ́run tó ní ọlọ́run, ìní ọlọ́run rẹ̀ ó yẹ kó hàn nínú ìrìn àjò rẹ̀. mùsùlùmí tó ní òun ní ọlọ́run, òun sin ọlọ́run, ó yẹ kó hàn nínú ìwà wọn, ó yẹ kó hàn náà nínú ìṣe wọn, ó yẹ kó hàn nínú ìṣe wọn. àwọn aṣáájú ẹ̀sìn yìí
wọ́n ní ìpamọ́ra. Ẹnikẹ́ni tó bá wá fẹ́ tẹ̀lé wọn ó gbọ́dọ̀ ní ìpamọ́ra bíi tiwọn. Jésù Kristi Olúwa wa kò kì í bínú, bẹ́ẹ̀ ni kì í jà débi wípé àwa máa jàjà gboro, wọ́n ní ta ní jà mẹ́yìn, wọ́n á ní Jésù ni. Rárá o, ẹnikẹ́ni tí yóò bá sì gbé àgbélébù tí ó tọ̀ lẹ́yìn náà yóò ṣe bíi tiẹ̀ náà ni, kì í bínú kì í jà. Bẹ́ẹ̀ sì kan bá fara mọ́ ìpànìyàn, ẹ̀sìn Kìrìsìtẹ́nì kò fara mọ́ ìpànìyàn. Àwọn kan wọlé wá tẹ́ pé ìpànìyàn yẹn ó fara mọ́, ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wọn, ó dáa pẹ̀lú ẹ̀sìn wọn, àmì ò lè sọ. Ṣùgbọ́n ní ẹ̀sìn Kìrìsìtẹ́nì born again tó jẹ́ born again Christian, Bible tá a tẹ̀lé kò fara mọ́ ẹ̀sìn ìpànìyàn. A ní láti ní ìfẹ́ láàrin ara wa ni. Ṣùgbọ́n mi wá lè sọ tí àwọn tá à ń sọ nípa wọn yìí, torí ẹnikẹ́ni tó bá ní Kristi tí kò sì di àtúnbí, ọ̀pọ̀lọpọ̀ náà ní Kristi tí wọn ò di àtúnbí. Àìmọye ìránṣẹ́ Ọlọ́run tó ní Kristi ṣùgbọ́n tí ò di àtúnbí, tó jẹ́ pé ó ní Kristi rẹ̀ kò sọ wípé kó má jà, Kristi rẹ̀ kò ní kó má fa ìgboro, kó má dá wàhálà sí gboro, tó ní Kristi tí Kristi rẹ̀ kò sọ pé kó má hùwà ìdá. Á dẹ̀ máa pè wọ́n ní pásítọ̀, àwọn yẹn ń borúkọ Ọlọ́run jẹ́. Ìránṣẹ́ Ọlọ́run tó bá wà gẹ́gẹ́ bí irú àwọn wọ̀nyí, ẹ rántí wípé ẹ̀ ń kan Jésù Olúwa wa mọ́ àgbélébù lẹ́ẹ̀kejì ni, ẹ̀ ń kàn mọ́ àgbélébù lẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin mùsùlùmí, ẹ lọ ní ìpamọ́ra, ẹ wá ìmọ̀ kún ìmọ̀, ẹ lọ wá ìmọ̀ kún ìmọ̀. Ìjà àgboro káàkiri orí afẹ́fẹ́ yìí kò yẹ yín, kò yẹ kó àti Kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o, kò yẹ yín tí mo lè sọ láàrin yín nìyẹn. Nítorí pé gbogbo bálabàla yìí gan ẹ gbọ́dọ̀ gbé wọnú Yorùbá nation, ẹ fi bà gbogbo ìrìn àjò yìí jẹ́ ni, ẹ fi bàjẹ́ ni. Nítorí pé gbogbo orú eléyìí tó bá ń rẹ́yìn tó ń lọ tí ò ní kọ́má, tí ò ní full stop, kí ni àpẹẹrẹ tẹ́ wá fẹ́ fi lélẹ̀? Kí ni àpẹẹrẹ tá a lè rí ní tó dára lára irú ẹ̀yin bẹ́ẹ̀? Yóò dára fún yín o, ẹ lọ yí padà o, ní ti ìrìn àjò tó ṣẹlẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ ní ṣé bo ló ti ṣẹlẹ̀ gan, ṣẹ̀ṣẹ̀ yìí ni àbí bo ló ti ṣẹlẹ̀. Kí àwọn tí ọ̀rọ̀ kan lọ tán ìṣòro wọn. Ẹ má mú ní àtàbà, ẹ má jẹ́ kó di ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹni ọ̀rọ̀ ẹ̀sìn bá torí ẹ̀ wáyé kò ní dúró wò ó. Good day.